fọ́lọ́hun pé kó yí ìgbà yín padà síre èyí tó bá ṣẹbọ nìkan ni ó jìyà ẹni ó rán mi ṣe òpó wọn fòṣì ló bá tó bá tẹ̀lé mi tó sì dúró déédéé kò sí tí ń jó ṣe kí ni mo rí mo sì bọ́ láyè wá wọ̀jọ́ wá ṣe kí ni kódà kó orí inú àtìta ní secret kò sọ́mọ àjọ ṣéwò ìwọlé ìdí kò sí yàrá ìwọ̀ kò sí yàrá ìwọ̀ kò sí yàrá ìwọ̀ ìláṣìírí ní gàrí tí àtọ́jú láìlà jẹ́ ìgbàdúrà ọdún fún ọ àfọ̀mọ́tá jọ ṣe orí pé tàláàfà mọ́ bá wá lónìí kìí ṣe ti wà ní ok iṣẹ́ aláàfà gbọ́ọ̀rọ̀ yìí ẹni tó mú mi kúrò ní òfò bọ́ sínú ògo ọmọ ẹni ayé ò mọ̀ kí ni mo rí tó dẹni gbogbo ayé ń dúró dè gbogbo bí ó ti ń dúró dè wo jùyàwó àtọmọ lọ àbí tó bá tún náà wọ́n dúró di òǹbò mi bóyá ń ṣọ́ọ̀bù rẹ̀ ní Liberty àbí ṣọ́ọ̀bù rẹ̀ ní Liberty ìyàwó rẹ̀ àti bẹ̀rẹ̀ lé yín tí ìgbàgbọ́ rẹ̀ bá dúró pé kò sọ́ba kan àfọlọ́hun tó sì ti dògún lé rẹ̀ nù tó gbà kódà bó bá wọ̀jọ ṣẹ̀rífì tó ń dògún lù tó dúró lórí pé kò sọ́ba kan àfọlọ́hun ògo tí ń bẹ nú ìgbàgbọ́ kó jẹ́ tiẹ̀.